ó tún ti yẹ ẹjẹ́ àjọ gbọ́ o ẹjẹ́ àjọ farabalẹ̀ kájọ wá gbọ́ àlàyé tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbowó táwọn ẹni ibi àwọn ẹni ìkà àwọn pọmọlẹ́kúnjayé tí wọ́n jí àbúrò Bayo Adelabu Gbé àti bí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ṣe tẹ̀ wọ́n tí wọ́n sì gba àbúrò olóyè Bayo Adelabu sílẹ̀ láyọ̀ àtàlàáfíà àti bọ́wọ́ ṣe tẹ àwọn èèyàn bíi tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Ohun tá à ń gbọ́ tá a rí òun náà ni wípé ìṣẹ̀lẹ̀ ìjínigbé àbúrò Bayo Adelabu tí wọ́n jí gbé àtàwọn ìbejì rẹ̀ wọ́n ní ejò lọ́wọ́ nú o. Wọ́n jẹ́ ká mọ̀ wípé kòkòrò tó jẹ̀fọ́ pé ìdí ẹ̀fọ́ gangan ló ń gbé ìdí ẹ̀fọ́ ló wà. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ àti bá a ṣe rí i wọ́n ní ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ olùrànlọ́wọ́ sí ẹbí olóyè Bayo Adelabu wípé ó wà lára àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé bí wọ́n ṣe jí àbúrò Bayo Adelabu Gbé. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé tẹ́ ẹ bá rántí wípé àwọn iléeṣẹ́ ọlọ́pàá òun ni wọ́n sọ wípé àwọn ń tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí àwọn láti mọ bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ láti mọ wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ pé àwọn ó sì gbìyànjú láti fojú àwọn tí ajé ìwà àbàjẹ́ náà bá sí mọ́ lórí gbogbo àwọn tí wọ́n bá lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbowó àbúrò Bayo Adelabu. Ó lágbára o. Ṣùgbọ́n ṣáájú kí a tó máa gbọ́ pé ẹni tó jẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ẹbí olóyè Bayo Adelabu wípé ó wà lára àwọn tí wọ́n pètepèrò ṣiṣẹ́ láabi náà. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá kọ́kọ́ ti fi àwọn àlàyé àwọn ìgbìyànjú wọn àti ìgbésẹ̀ wọn tí wọ́n gbé tí wọ́n fi rí àwọn ẹni ibi náà mú tí wọ́n fi mọ bùbá wọn àti bí wọ́n ṣe gba àwọn tí wọ́n jí gbé bí wọ́n ṣe gbà wọ́n lẹ̀ láyọ̀ àtàlàáfíà. Ẹ jẹ́ á jọ wo eléyìí tí mo rí tó tẹ̀ wá lọ́wọ́ tí iléeṣẹ́ ọlọ́pàá fi síta. Wọ́n ní Ọ̀yọ́ State Police Command Operation Rescue of Kidnapped Woman and her Twin Son. Here is a detailed description of each of the suspects' participation in the kidnapping, suspects involved and their participation. Number 1, Kelechi. Number 2, Wale Abolalewa alias Oloro. Dare Oyedele alias Solution. Semiu Isola àti Adeyemi Ayobami. Kelechi served as a lookout at the gang's hideout. He engaged police operatives in a shootout upon their arrival and was neutralized along with another gang member. Unidentified gang member participated in holding the victims at the hideout and was neutralized during the confrontation. Arrested suspects Wale alias Oloro, a key member of the kidnapping syndicate already on the police watch list. His arrest provided critical intelligence that unraveled the network. He participated in the planning and execution of the abduction. Dare Oyedele alias Solution, identified as a principal operational link in the gang. He was involved in the surveillance, planning, and execution of the kidnapping. Both Oloro and Solution are in custody and assisting investigators. Semiu Isola, 39 years, acted as an agent who facilitated and contracted the use of the criminal hideout at Lado Community, Ayegun, Ibadan.
Adeyemi Ayobami, 35 years, similarly served as an agent responsible for securing and facilitating the hideout used to hold the victims. Additional context on the gang's activities. The syndicate conducted structured surveillance on the victim's family, including monitoring daily routines, photographing vehicles and school environments, and attempting to recruit an insider, one Segun, a household staff member, in May 2026. They initially targeted the family before executing the abduction using the unregistered Toyota Camry. How the police carried out the rescue. Initial response. Following the distress report on 3rd June 2026, the Commissioner of Police, Oyo State, directed an immediate intelligence-driven manhunt involving the Force Intelligence Department, FID, and Intelligence Response Team, IRT, Oyo State, Police Command, and other tactical units. Intelligence gathering. Operatives used crime scene analysis, digital footprints, and surveillance to track the gang. The arrest of Wale Abola Oloro served as a breakthrough, leading to further arrests and identification of the hideout at Lado Community, Ayegun, Ibadan. Tactical operation. On 6th June 2026 at about 7:30 p.m., operatives stormed the hideout in a coordinated raid. When Kelechi opened fire, police responded decisively, neutralizing 2 kidnappers while ensuring the victim's safety. Outcome: the victims were rescued unhurt, taken into protective custody, and later reunited with the families. Exhibits recovered included 3 pump-action rifles, 14 live cartridges, the abduction vehicle, unregistered ash-colored Toyota Corolla, criminal charms, a battle axe, a hammer, suspected hard drugs, and face masks. Investigations are ongoing to apprehend other fleeing members of the syndicate, some believed to have sustained gunshot injuries. The Oyo State Police Command has urged the public, especially healthcare providers, to report suspicious gunshot wounds around to the nearest police station. Gẹ́gẹ́ bí àlàyé tí iléeṣẹ́ ọlọ́pàá fi síta lórí àwọn akitiyan wọn àti ìgbìyànjú tí wọ́n ṣe tí wọ́n fi rí àwọn ẹni ibi náà mú, tí wọ́n sì fi gba àwọn tí wọ́n jí gbé àbúrò olóyè Bayo Adelabu àtàwọn ọmọ ìbejì rẹ̀, tí wọ́n fi rí wọn gbà kalẹ̀ láyọ̀ àti àlàáfíà. Kọ́ba Elédùmarè kó máa fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa o, kó máa dáàbò rẹ̀ bò wá. Aburú ó kéré tóbi ni, kó má ṣẹlẹ̀ sí wa, kó má ṣẹlẹ̀ sáwọn ẹbí wa, kí ọba Elédùmarè kó sì máa fi ojú àwọn aṣebi, àwọn ìkà ènìyàn, kó máa fojú wọn hàn dé, káṣírí wọn máa tú, kó sì bá ní gba àwọn ọmọ tí wọ́n wà níkàáwọ́ àwọn ẹni bí àwọn agbésùmọ̀mí, àwọn báńdíìtì láti bí ogúnjọ́ sẹ́yìn tí wọ́n ti wà láhàámọ́ àtàwọn olùkọ́ wọn. Kó bá ní fi ọwọ́ agbára rẹ̀, àṣẹ rẹ̀, kó bá ní fi tú wọn sílẹ̀. Gbogbo ìṣẹ̀lẹ̀ tí ó bá ṣẹlẹ̀ táwọn ọmọ náà fi rí dáǹdè, tí wọ́n fi gba ìtúsílẹ̀ àtàwọn olùkọ́ wọn, kó jẹ́ kó ṣẹlẹ̀ láìpẹ́ láì jìnnà, kí wọ́n lè padà sọ́dọ̀ ẹbí wọn láyọ̀ àti àlàáfíà. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ẹ bá ní pín o, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé, kó lè rìn jìnnà dáadáa. Thank you. God bless you.